àwọn ọba aráyé ilẹ̀ Yorùbá lórí àwọn ikùn sínú abẹ́nú gbogbo àwọn tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ onírìṣà lásìkò yìí ẹ rí àwọn míì tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀kò ọ̀rọ̀ tí àwọn ò fara mọ́ ìjọba Aláàfin tọ̀yọ́ bí ẹlòmíì bá sọ̀rọ̀ nípa Aláàfin Ọ̀yọ́ lórí ayélujára ẹ ti rí àwọn míì tí ó ti bẹ̀rẹ̀ sí ní fèsì tó jẹ́ pé torí pé ìfẹ́ tí wọ́n ní sí onírìṣà ibo là ń lọ ǹjẹ́ Yorùbá wà níṣọ̀kan láàrin Aláàfin àtọ̀ọ̀ni Ilé-Ifẹ̀. ẹ jẹ́ n sọ nǹkan kan ẹ̀yin oníròyìn ní bàbẹ̀ s'Aláàfin àti Ọọ̀ni nìkan ló wà nílẹ̀ Yorùbá. àtàwọn ọba yòókù náà. mo sọ̀rọ̀ kan fún èèyàn kan ní last week ẹ̀ ń sọ̀rọ̀ pé Olúwo onílẹ̀ Yorùbá lè ní ẹ sọ ọba tó wọṣọ Olúwo sáàrí tó dá lára Olúwo ni. èmi ò tí ì rí ọba lẹ́yìn Lámídì Aláàfin àná ló tún wọṣọ bíi Tẹ̀lú èmi ò tí ì rọba ọmọ Ọọ̀ni ni mí mo súnmọ́ Ọọ̀ni dáadáa bàbá mi ní èmi ò tí ì rí ọba tó gbé àṣà Yorùbá lárugẹ nínú ìwọṣọ ni o tó Tẹ̀lú kò tí ì sí ilẹ̀ Yorùbá yìí kò tí ì sí ilẹ̀ Oòduà lọ́wọ́ yìí nítorí ṣe tó dé ẹja máa sọ nítorí ṣe tó dé ẹja máa tí ìkọ̀kọ̀ bá tiẹ̀ wà ń bẹ̀ tí ń ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan tí ò jẹ́ ìwọ ọmọlúàbí ilẹ̀ Yorùbá tó fẹ́ sọwọ́ kan jà mọ́ pé bóyá àbáwọn kan fẹ́ máa fún lówó láti dalẹ̀ Yorùbá rú. Ọlọ́run bá tó ní kó máa fi ẹwà ìṣe àṣà wa gbé àṣà wa lárugẹ yẹn tí ò sì dínà ìyẹn tí ò máa wọ jàlámíà yóò gbọ́ tiwa náà níjọ́ kan gbogbo ẹ̀kọ́ lè bu ẹjọ́ wa lọ sọ́dọ̀ Ọọ̀ni bí Aláàfin ṣe ṣe àwọn nǹkan kan sí Ọọ̀ni tó Ọọ̀ni ò sọ á dàárọ̀ yìí kọ̀tẹ́mi àti bàbá bá ń sọ̀rọ̀ bàbá bò ní kí ló ń fẹ́ wí tí wọ́n yọ Ọ̀rànmíyàn kúrò ní Òde Ifẹ̀ ni. àwa tá a jọ mọ Ìbàdàn bí ló yẹ ká mọ bá Aláàfin fa wàhálà. kí nìdí. ẹ ṣe Aláàfin tó wà ń bẹ yìí Ọ̀wọ́ Adé nígbà tó fi ipò yẹn dùn lánàá níjọ́ òun àná ebá wọn ní Òkè Àrẹ̀mọ nígbà ọ̀jọ̀ba tọ́sọ ti wá síbàdàn wá pé ìtọ́sọ báyìí o kábíyèsí o bó ṣe lórí ọ̀fẹ́ lọ́jọ́ ló lórí ọ̀fẹ́ ń bàdàn àbísà àpàyè mẹ́túrẹ́ ni. bàbá wọn ló lo. ló ní Yemẹtu ibẹ̀ látúlẹ̀ fún wọn sígbà náà. àwa náà yá mọ́ bínú pé Ọlọ́run sì padà sí ọ láládé ò wá rántí ìtàn mọ́. àwa Ìbàdàn ló yá mọ́ bínú. wọ́n á bínú tó bá wọ́n fi Aláàfin wé Ọọ̀ni ìyàtọ̀ wà mẹ́ o Ọ̀yọ́ tó lágbára ń gbà yẹn ọ̀tọ̀ ni o Ọ̀yọ́ tí ń bẹ ń bẹ ní ìsìn kò lè rí Ìbàdàn fi o Ọ̀yọ́ Àtìbà lélẹ́yìí that is why Aláàfin Lámídì ó mọ̀ tán ó mìtàn ó yé ó sì rọ́bà yẹn lò. ṣùgbọ́n baálẹ̀ ilẹ̀ jẹ nìbàdàn wọ́n ní b'Aláàfin ò bá dúró tì Ìbàdàn pé àwọn jagunjagun Aláàfin ó ní Ìbàdàn èyí ṣe tí Ìbàdàn ó wà á di pé yóò mọ retí kí Aláàfin wá orí balẹ̀. ìtàn burúkú lẹ fẹ́ gbẹ́kẹ̀fẹ́ lẹ fẹ́ tú ẹ má tún béèrè lọ́wọ́ àwọn tó tún jèmi lọ ń fẹ̀nu ba tíntínní Lágelú. ọ̀rọ̀ àpáta mọ̀jà. kí ló gbé bọ̀ láti Ifẹ̀ Adé ni. ṣùgbọ́n baálẹ̀ lẹ̀ jẹ́. Lágelú ọ̀jẹ̀ ọba rí ó tẹ̀lú ni nígbàtí Lágelú tó sípò padà Ìlàjẹ Mọ́yẹ̀
òní baálé àkọ́kọ́. Bọ̀ nínú ìtàn Ìbàdàn ẹ lọ tú wò dáadáa, ìlú wo tí ó pèrè ẹ̀ láládé tí ó ní tí Ìbàdàn panumọ́ tógun òní kó kílẹ̀ tó mọ́. Òmìnira tí gbogbo ilẹ̀ Yorùbá ń jẹ lénìí Ìbàdàn ni. Bàbá wa fẹ́ kílẹ̀mù pé bákan ni wá ẹjọ́ sí òtó bẹ́ẹ̀. Ìbàdàn kò í bẹ́ ìlú tó lóye tó nímọ̀ tó lọ́gbọ́n ni. Tẹ́nìkan bá pé baálẹ̀ là ń jẹ, baálẹ̀ wọn ìṣẹ́gbé ọba aládé wọn o. Tẹ́nìkan bá lanu pàgà tó bá ní ṣe bí baálẹ̀ ní Ìbàdàn ń jẹ, ẹ sọ fún pé tí ò bá jẹ́ Ìbàdàn kò ní sálàáfíà ilẹ̀ Yorùbá o. Fúlàní ti kó gbogbo wa o. Tí ò bá pé Ìbàdàn fojú fu àwọn nǹkan kankan, ṣé kí Ìbàdàn bẹ́ẹ̀ níbọ̀dì ṣe ni? Àbá àmọ́ nǹkan tán fojú wa rí ìlú yìí. But Ìbàdàn believe pé we are the capital of the Western Nigeria. Kí la tún fẹ́ dà? Ṣàfẹ́ dọ́lọ́ ni. Naturally, wọ́n sì fi báyìí ṣe orí ìrùn gbogbo wa. Everybody ló mọ̀ pé Ọ̀yọ́ administrative head wa ni. Kìí sọ̀yọ́ Àtìbà eléyìí o. Ìtàwọn èèyàn máa tún nìyẹn o. Ọ̀yọ́ èwo jọyọ̀ pé méjì ni. Ọ̀yọ́ pé mẹ́rin. Ọ̀yọ́ èwo ni administrative head. Nígbà Àbí bá wa tí ka àwọn Ọ̀yọ́ yìí. ẹ ṣe nígbà tí ẹni tó jẹ́ ká mọ̀ pé ìjọba ètò ìjọba Ọ̀nàmíyàn ni fìdí sọ lọ́yọ̀. Ọ̀nàmíyàn ni the first Aláàfin tó kúrò nílé. Níbo ni first Ọ̀yọ́? Ó ní létílẹ̀ Jẹ́bà ní Pásítà Kwara State ló wà. Nígbà tí Fúlàní túbẹ̀ yẹn wọ́n gbéra wọ́n kú ńbẹ̀ wọ́n tẹ Ọ̀yọ́ Kàtíńgà àbí nǹkan wọ́n tó tú Fúlàní náà ló tú o wọ́n lọ sí Ìgbòho Ọ̀yọ́ méjì wọ́n tẹ ń Ìgbòho kan tó wá sí ibi tó wà yìí Àtìbà ló ń jọba lọ́wọ́ nígbòho tí Fúlàní tó fi lé Àtìbà tó fi sá wá sí Àgọ́ Ọ̀já Àgọ́dọ̀yọ́ Àgọ́ Ọ̀já ni nítorí pé Aláàfin wá síbẹ̀ náà fi sọ di Àgọ́dọ̀yọ́. Ẹ lọ wo ààfin wọn dì sìn wọ́n tira wọn báyìí nítorí àwọn bàbá àgbà yẹn wọn ò nígbà pé yóò rí báyìí wọ́n ṣe dáadáa síra wọn cause Àtìbà ń gbà yẹn tó jẹ́ ọmọ Aláàfin ọ̀rẹ́ ló jẹ́ sí Àgọ́ Ọ̀já kí Àtìbà tó wá tẹ Ọ̀yọ́ ilé ìdúró. Ọ̀yọ́ ilé ìdúró wọ́n wá mú ẹ̀tàn bá ń bẹ̀ wọ́n wá tẹ̀ mọ́lẹ̀. Ọba méjì ló yẹ kó wà lọ́yọ́ Àtìbà ọba méjì ló yẹ kó wà mẹ́. Ó kún nǹkan tó yẹ pé wọ́n ṣe tí àwọn kan fi gbógun ní ìfẹ́ dárúkọ ègéèsì Olúbàdàn tuntun yìí tó fi dènà gbọ́dọ̀ yọ ni. Ìtàn pé wọ́n gbọ́dọ̀ impeach Ládọjà. Tó tún ibi tọrọ ìṣàkóso ló. Ọ̀rọ̀ ìṣàkóso kan bó ṣe dé wọ́n rí ìwé kan panel of inquiry lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ ó tọ́tẹ̀ ní Ọ̀yọ́ ọba méjì ló yẹ kó máa jẹ́ ìlú gangan lóòótọ́. Ní bàbá yẹn fẹ́ máa yẹ̀wò lọ́wọ́ làwọn kan dìde pẹ̀lú bàbá wa rí ibi ilẹ̀ Ìbàdàn kọ̀kọ́ tí bá yẹn fẹ́ sọ̀rọ̀ bàbá rí ibi tá à ní sọ̀rọ̀ Àtíngúsì lọ́yọ̀. ń kálukú ló níbi tó ti wá ká tó wá jókòó sí Ìbàdàn. bí wọ́n ta bá ń sọ̀rọ̀ Ọ̀yọ́ eléyìí kọ́ ni administrative head wa o Ọ̀yọ́ ọgbà yẹn ogun ti jẹ́ o. Ọ̀yọ́ tó jẹ́ administrative head yẹn ogun ti jẹ́ a kàn ń fi àpọ́nlé Ọ̀yọ́ yẹn fún Ọ̀yọ́ ní ìgbọ́dọ̀ yẹlé ìdébẹ̀ yẹn sọ Ọ̀yọ́ eléyìí ju Ìbàdàn lọ ni
ṣùgbọ́n tí Ọ̀yọ́ ọ̀gbà yẹn náà bá jẹ́ administrative head ilẹ̀ Yorùbá kí wá ní Ilé Ifẹ̀. kò sí kankan tó à ń pè Ilé Ifẹ̀ onírun ni ó bá jẹ́ Ṣẹ̀kírì ó bá jẹ́ Gbìrà ó bá jẹ́ Òkun ó bá jẹ́ Gbòmínà ara nǹkan táwọn èèyàn mọ̀ nínú ìtàn Yorùbá nìyẹn onírun wà níbẹ̀. òkèrè irú èmi ní síbáyìí Ìbàdàn ni mo gbọ́njúmọ̀ nílé bàbá mi nílé ìyá mi ṣùgbọ́n tó máa ń kì mí ní ọmọ Ìbàdàn mọ́jà tó fi ká èmi èé dáhùn àwọn èèyàn máa ń béèrè lọ́wọ́ mi pé wà tí mi èé dáhùn mọ́jà èmi èé ṣe mọ́jà àrágbérí ni mí mo lè àrágbérí ti wá Ọ̀ṣun ìran bàbá mi ní ikọ̀ mẹ́ta ìran ni àrágbérí irú ìgbẹ́tì tó ń pè nílùú ẹ̀ ìgbẹ́tì èsèlú ìran ni wọ́n fọ́ káàkiri àgbáyé ni Oníkòyí Ìkòyí ilé èsèlú ìlú ìran ni Ọ̀fà èsèlú ìran làwọn Ọlọ́fà mọ́jọ ìran ni wọ́n. wíwá àwọn kìíní yẹn wọnú ara wọn táwọn èèyàn ò túwò mọ́. Ifẹ̀ lórí ìrùn gbogbo wa spiritual head Onífẹ̀. kí la wá ṣe lórí ọ̀rọ̀ gbogbo àwọn lọ́balọ́ba yìí. ẹnìkan lábẹ̀ kọlọ́jọ́ tó dé. ta ló ní tọ̀hún. ṣe àbẹ̀ Ọbásanjọ́ àbẹ̀ bàbá Kẹ̀sìntìn kan tún wo àwọn míì bàbá yẹn ti ṣe nǹkan kan lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí ó ti pa àwọn méjèèjì papọ̀ Kẹ̀sìntìn ti pè wọ́n kò só súnmọ́ àwọn méjèèjì ẹ wá jẹ́ àpè bàbá Ọbásanjọ́ náà ti ṣe similar thing ẹ já wá ní kí Ọbásanjọ́ kó constitute àwọn àgbà kìí ságbà rádáradá o àwọn àgbà tó mọ̀ páwọn ó jíṣẹ́ fáwọn Awólọ́wọ̀ táwọn bá sọ̀kalẹ̀ àwọn ó jíṣẹ́ fún Oòduà ẹ jẹ́ kán pè wọ́n kán wá pé conference of all Obas ní ìran mẹ́rin tí mo fẹ́ dárúkọ yìí conference of all Obas nílẹ̀ Gbòmínà ní Òkun l'Ọ́yọ́ n'Ífẹ̀ n'Íjẹ̀ṣà n'Íjẹ̀bú l'Ẹ́gbàá ọjọ́ mẹ́fà mo ṣe rántí àwọn yẹn the same thing Èkìtì ìran l'Èkìtì o ìran l'Oǹdó ìran l'Ọ̀wọ̀ kọ́ pé gbogbo kọ́ má pèpè ọlọ́wọ́ ọ̀fọ̀ gbogbo tí ń jẹ́ Ọ̀wọ̀ kan dúró káwọn ọba wọn jókòó báyìí gbogbo tí ń jẹ́ Jẹ̀ṣà káwọn ọba wọn dúró báyìí gbogbo tí ń jẹ́ Èkìtì káwọn ọba wọn dúró báyìí gbogbo tí ń jẹ́ àwa Ọ̀yọ́ kọ̀yìnrán Ọ̀yọ́ làwa káwọn ọba wọn dúró báyìí ní tí ń jẹ́ Jẹ̀ṣà Ẹ̀gbá káwọn ọba wọn dúró báyìí ní tí ń jẹ́ Gbàdó tí ń jẹ́ Jẹ̀bú tá bá ti kọ́kọ́ identify ìran nínú àwọn ọba yẹn àwọn ọ̀rẹ́ ẹni ó wà yẹn delegate ọba bíi mẹ́ta I have the project but owó ní tó wọ́n bá sí ilé kẹ́nikẹ́ni má ṣe dámọ̀ràn kankan lẹ́yìn òun àwọn ìran yìí ìran ọba yẹn àwọn ní ó wà yan bóyá mẹ́rin la pé o mẹ́fà ni o wọ́n wà wá sí sẹ́ńtà so Oòduà aláàjọ máa jẹ́ àbókanwò la fẹ́ jẹ́ tí ó fi mọ̀ pé gbogbo wa yìí o ọmọ Ifẹ̀ ni wá tíyẹn bá ti wà ẹ lè pe àwọn Ìjẹ̀ṣà ní Ọ̀yọ́ kan dá yín lò Ìjẹ̀ṣà ni wọ́n Òkun ni Èkìtì ni Ẹ̀gbá ni Ìjẹ̀bú ni wọn ò sí lábẹ́ Ọ̀yọ́ àwa tá a wà lábẹ́ Ọ̀yọ́ amọ̀ra wa nítorí pé Ọ̀rànmíyàn tó jẹ́ ọmọ líle láàrin ọmọ Odùduwà ìyẹn ló lọ ń tẹjú àwọn ẹgbẹ́ ẹ̀ mọ́lẹ̀ ló fi expand the empire ó fagídí gbàjọba ni o àfi ká kọ́kọ́ pe àwọn ọba yìí Ifẹ̀ nífẹ̀ẹ́ ń jẹ́ bọ̀ kò sí bá a ṣe fẹ́ sọ̀rọ̀ Ọ̀fẹ̀ tá à ní sọ̀rọ̀ gbogbo àwọn ìran yìí bó ṣe rí nìyẹn.